wọ́n ní ọgbọ́n kì í ṣe tẹnìkan bẹ́ẹ̀ni ìmọ̀ òpin sínú àwọn ọ̀mọ̀ràn lẹ́yìn tó jẹ́ wípé ọgbọ́n ọdún ní òmùgọ̀ ẹ̀mí ni ẹ̀mí nìkan kí mo gbọ́n ìwọ nìkan kó o sì gbọ́n bá a bá rẹ́ nìkan tó gọ̀ ọlọ́gbọ́n tí ń nú bàbá wa rẹ́ni tó gbọ́n ṣáṣáṣá agọ̀dí ẹ̀ wà ń bẹ ló fi jẹ́ wípé tá a bá ti ríra wa kájọ máa ṣe sàdánkátà fúnra wa akíyín ẹ kú kalẹ̀ èyí ládùn tún ti gorí atẹ́gùn o ẹlẹ́mbẹ̀wẹ̀ wá nǹkan fìdílé ká tún jọ kọ́gbọ́n o kájọ bomi ọgbọ́n mu àtúgbèdé èyí ládùn. so ǹjẹ́ ọlọ́gbọ́n ayé ẹ̀kẹ́ tí ẹ gbọ́ ọlọ́gbọ́n kan ọ̀tá kókó omi má sọ àwọn ọ̀mọ̀ràn kan mọ́yé erùpẹ̀ lẹ̀ ẹni tó bá gbọ́n ẹni ó fa gòdì ẹ̀ sí ilé ayé gbẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ máa ṣe gbọ́gbọ́n bá fogi òró nílé alára tó bù ṣe gàdà tó fò tìrókò nílé ajérò ẹ̀yìnkùnlé àgọ̀ ni ó fà gọ̀ sí ọgbọ́n àgbọ́njú à máa pọ̀ lọ́gbọ́n láàrin ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín èyí ládùn ó láàrin fún tọ́jú ọdún àti kó gbogbo wọn dé ẹ ti di baálé mi àti wọ́kọ́ ju nǹkan ra bàtà àtà èmi náà ju kàǹkà sí kẹ̀kẹ́ ló wá kùn báyìí tí ń bọ̀ báyìí ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé kájọ máa fi gbádùn ṣayọ̀ ọkọ mi ò yí padà o Adéọlá Adénìkẹ́ lèmi jẹ́ ìràwọ̀ ní mi máa fòjéṣẹ́ iye ọmọ Adéọlá ọba tí fọba jẹ amọ̀rí gbọ́ ọba ìlú ìràwọ̀ èmi lọmọ tẹ nígi ọjà àràwọ̀ àgbà tí orí tẹ̀tẹ̀ ra ọkọ máa lọ rè jójí ìgbín mọ́ èmi á máa péré kí ò ní bùdó níbi gbogbo báyìí ní galagbára sí i láwẹ́láwẹ́ pìrìsẹ́ńtà ẹ já máa fi gbádùn ṣayọ̀. ẹ já fi gbádùn ṣayọ̀ bá tún jẹ́ Àdìgún àbó òṣàdé ńbàdàn ní kíyín o ẹ kú kalẹ̀ a tún ti dé lónìí lórí ètò yìí ká wọlé sínú ètò kan ká gbé nǹkan kẹ̀kẹ́ jáde ká fi nǹkan kẹ̀kẹ́ sí nǹkan kẹ̀kẹ́ ẹ wá gbà yí yẹ̀wò náà ẹ gbádùn. ẹ gbà yí yẹ̀wò ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí Yorùbá Dúró ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. ọba tí mo gbé lájò tó jẹ́ mi nílé Elédùmarè Ọba. gbogbo bí máa pátá ni mo kí mi máa ro lódì ẹni kankan látòrí chairman Prince Oyèrọ́gbà babalá látìlẹ́yìn mi bàbá kékeré látòrí Lágúnjì gbogbo yín pátá ni mo kí lórúkọ Jésù ìrànwọ́ kaṣí wíríwírí ká bá wọn lọ kaṣí wàràwàrà ká bá wọn lọ kaṣí wíríwírí ká bá wọn lọ kaṣí wàràwàrà ká bá wọn lọ. kaṣí wírí ká bá wọn lọ kaṣí wàràwàrà ká bá wọn lọ kaṣí wíríwírí ká bá wọn lọ. Kashiwara kabamlo gbogbo yín pátá ni mo kí látòrí kàkà kí ọba rogo bàbá wa ní Olúwa. Prince Oyèrọ́gbà chairman pátápátá chairman gbogbo bí máa ro bó ṣe bá yín lórúkọ Jésù ọmọ Kashiwiri o Kashiwiri Kashiwiri o Kashiwiri o Kashiwiri ká bá wọn lọ Kashiwara ká bá wọn lọ. Bàbá kékeré Chief Akànjí wọ́n lọ gbé bọ́ sórí tẹ̀gbẹ́ ìtàn nítorí ẹ̀wọ̀n. wọ́n lọ gbé bọ́ sórí tẹ̀gbẹ́ ìtàn nítorí ẹ̀wọ̀n. ó jẹ́ kí babaláwo sinmi rárá nítorí ẹ̀wọ̀n. Òdìlé aláwọ̀ kìrìkẹ́rẹ́ kìrìkẹ́rẹ́ òdìlé oníṣègùn ogun ọ̀rọ̀ wá ẹ má wulẹ̀ sáré lọ.
nítorí prince Oyèrọ́gbà ẹ jẹ́ ká sọ báyìí wíṣ ó yá nínú ògo 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 ẹ jẹ́ ká jọlọ ó yá nínú ògo 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 ó yá nínú ògo. Ẹni ọlọ́lá mo bẹ̀rẹ̀ ní asọ̀bọ̀bọ̀ gbajúmọ̀ mi àwo tí Káyọ̀dé mi ọ̀wọ́n ẹni ọlọ́lá lọ́lọ́rọ̀ mi asọ̀bọ̀bọ̀ mi àwo Ṣẹ́gun Dìwé mi ìmúlẹ̀ bàbá kékeré Àkànjí ẹni ọlọ́lá mo bẹ̀rẹ̀ ní. Ẹ ti lọ́wọ́ jù ẹ ti lọ́wọ́ jù gbogbo bí máa pátá ẹ ti lọ́wọ́ jù ẹ ti lọ́wọ́ jù ọlọ́lá mo bá ròde tiwa ẹ kíkú ló fi jọ mi lásán gbọ̀ngàn mi tó sì ọlọ́lá mo bá ròde. Ẹ ṣìnà fún wọn o ẹ fún wọn ní space àwa náà wá gbogbo ẹni tó ṣàánú mi o ẹ jẹ́ ká máa bọ̀ wá ẹ jẹ́ ká máa bọ̀ wá o ẹ jẹ́ ká máa bọ̀ wá ọlọ́lá gbajúmọ̀ mi ọlọ́lá gbajúmọ̀ mi àwo tí láàrin connection mi o asán bọ̀bọ̀ mi Bọ́lá ṣe wù kó ní ẹ Bọ́lá ṣe wù mí o Bọ́lá ṣe wù mí.